Baby! Sweetie, I'm gonna need you to get up now. Mr. Olumurti. Baby. Baby, come on. Get up now. Shinda is gonna be late. Okay. I'm off to work. Bye. I love you. Bye, babe. Bye. Bye. Get up, oh. Okay. Jesus Christ. Oh no, baby. Get up, Jimmy. Come on. Up. Okay. Shinda is gonna be late. Right, I'm going. Baby, really? Yeah, go. You're up. You're up. Bye. Auntie me. Anika bro yin ma ko so wo gbaju e gongon ni. Iyan ni concern me. I mo ko time ajla wa, my hands are full now. Over 93 applications le mi ni kon fe process. Ṣe bí iṣẹ́ ẹ ni. A ti mọ́ ẹ lára now. Ṣé àjẹkù gbogbo olú lè máa kó dọ̀tí lára ṣá? Ṣé bí kò ní choice ni? Mi ò tiẹ̀ ṣàwàdà náà on a serious note. Ó jẹ́ bó ṣe jẹ́ ni o. Ká ní kò ń ṣe pú jẹ́ yìí ni. I'll just pass it on to one of my junior colleagues kó handle. Rárá o. Ìwọ ni mo fẹ́ kó bá mi handle ẹ̀. Processing ẹ̀ máa fast gan. Alright, kò sí wàhálà. In that case, ó ti ẹ̀dá. Ọ̀dọ̀ yín náà mo ti máa fill out most of the applications tí mo ní láti ṣe. Okay there. Màmá retí ẹ. Jọ̀ọ́ jẹ́ kí n pè é padà, mo ní call lórí other phone. Hello. Mama. Ọkọ mi káàárọ̀. Olúwa ṣì ń dára mi ńkọ́. Wọ́n fi àlọ́ wá o, ẹ̀yin kan. Ó bẹ́ tàjáre ó ṣe. Dúpẹ́. Mami ọmọ tẹ́lẹ̀ máa bá mi mú wọn kan. Ìyá ẹ̀ sọ wípé ká ní sùúrù lóṣù tó ń bọ̀ ni. Ṣé ọmọ gidi lọmọ yìí ṣá? Of course. Tí bá kàn fẹ́ fún ẹ lọ́mọ kan ṣá, màá ti mú nínú àwọn ọmọ tí wọ́n rìn kiri àdúgbò tí wọ́n rí gbígbà lọ́yẹn. Ẹ̀yin tí ẹ mọ̀ báwo lẹ̀yin ṣe mọ̀ káwọn ọmọ kan máa ń rìn gbèrègbèrè kiri àdúgbò. So ẹ dá wọn mọ̀, ẹ dẹ̀ lẹ́ẹ̀kì ń jáde ńlé. Ó kárí. Oh God. Okay. Young lady. Good morning, Dad. How are you? I'm fine. Oh, the night, eh? Oh. You sleep well? Yes, sir. Breakfast, right? Okay, I'm gonna let it double up because we need to start meeting in 2 hours, so I can drop you off. Okay, Dad. Okay, good. I'm in town. Yes, sir. Then, Imboni Wale wa Ojeko. Okay, that's fine. Yeah, hello? Yeah, about sure, Carol. No, not yet. Okay, yeah, that's fine. Okay, sir. All right, thank you. So, okay. Baby. Yeah. Sure. Fine. Okay. For your transport,
Tó bá ṣe tán kó fún gate man ní key, ṣó ti gbọ́. But kí ló dé tó ń ṣe báyìí? Ṣe báwo? Baba Tunde. Oh, why tó ṣe lè máa dáwọ́ lé mi láyà bí olóṣó? It's not fair. Oh my God. Are you for real? Now, tell me. Ṣé orí center table ni wọ́n kó àyè sí all the while? Ló ṣe sọ wípé mo dá owó sí ẹ láyà. Because I can't see the link between your chest and the table. Baba Tunde. Why? Okay, come to think of it. Báwo ni mo ṣe jẹ́ sí ẹ gan? Tell me. Kí ni mo sọ fún ẹ pé o jẹ́ sí mi? Baba Tunde. You know what? Má pè mí bẹ́ẹ̀ ni pé mo dákú. When you're done, drop the key with the gate man. Má pè tí n bá dé. Tunde. Come in. Ẹ káàárọ̀ sir. Alright, sure. Oh, okay. Oúnjẹ. Yes, please. Can you put it up there? Okay. When I'm done with this, I'll read it. But bá dẹ̀ jẹ oúnjẹ yín sin kó tó tutù. I need to finish this. Thank you. So for the security guy to get set for me in a few hours. Okay. All right. And oh, sorry, did you check the mail? Not yet, sir. You need to check it. Kawe on current send the mail pada so. Okay, it's good. I'll get back since I to check it. All right, be fast about it. Okay, okay. Oh. Orí ọmọ yóò tiẹ̀ pé rárá o. But picture to upload ò bad now. Kí ni ò bad? Look at it. Òun náà máa ti rí now, àbí? Not at all. Ṣé mami ò tí gbà kí ó install Facebook sórí fóònù náà? O mọ mọ sí ẹ. And mo dẹ̀ kí wọ́n ṣe SEO. Àní àti kékeré ló sọ pé mom sí òun máa sọ fún un pé ọyàn ni wọ́n ń pele. A man has no business touching it. What now? And also ní kí má dẹ̀ kí n kọ̀ọ̀kan gbé mi sí ẹsẹ̀. I should always speak out. Age wo ni? Láti 7. Abeg thief shift make I die. Kọ́ọ̀ràn kan máa ní mom sí mi ni. Ṣé wọ́n ṣe restrict website tí o lè visit lórí laptop ẹ̀ ni? Very well. Well, believe me wípé ó lè lo orúkọ tí wọ́n ní lè search fún lórí Facebook. Ṣebí ẹni tó bá máa ní access orí Facebook máa ní ẹ̀. Kúṣẹ́ díẹ̀. Ẹ ṣé bá. Ó ga o. Iṣẹ́ lẹ̀ ń ṣe o. Abẹ́ rí. Olúwa ò tí ní rí gain gbogbo exhausted energies kókó jọjọ àtàárọ̀.
ọkùnrin kan á tún sọ wípé òun wà satisfied pẹ̀lú eré gélé inú yàrá yìí tó jọ wọ́n lójú gan. It's really preposterous. I'm telling you, nature ọkùnrin nìyẹn o. But Jimmy gan ti mọ̀ ṣá àtijọ́ sọ tó bá ti lè ju 7.5 minutes ó máa dá parí yòókù. Àbí? If you are one, you are one. Ìkọjá àyè ni kí apárí sọ pé òun fẹ́ lọ fàárín orí òun lọ́dọ̀ onígbàjámọ̀. Àǹtí Kìkì. Nǹkan tó tiẹ̀ wù funny ni pé whoever came up with the idea that the man is the head of a house and so everything he says has to be like some sort of sacrosanct constitution that everybody mama bow down to. It's just plain ridiculous. It's just really annoying. At times, I think you get about me. Was she Kenny Abi H? Ojo H. Jẹ́ kí n pè ná. Ó better. If I catch a mistake, kankan nínú entry. Ogbe ṣá ọkùnrin. Madam Lori. Can I have my own life? Madam, so how was your day? Fine, Mom. Are you sure? Yes. Ó ti ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀. Yes, one share cement. Oh, okay, that's good. This is your phone? Yes. What? I'll bring it back when I'm done. Dá mi lóhùn kó bá mi wá tó gbogbo bàtà tó wà nílẹ̀ yàrá o. Oluwashinda. Yes, Mom. I am very sure. But Mama rò pé mo ní ẹ́ lára ni o. Pẹ̀lú bí mi ṣe jẹ́ kó ṣe virtually all the things that teenagers do these days. Lára wọn àti ẹ̀ wá lọ sórí internet. Tó bá ti dórí website yẹn á béèrè bóyá wọ́n ti pé 18. Wọ́n máa click yes, ó bá tán. Máa expose ara ẹ̀ sí all sorts of content. Ìmí máa wà sexual, ìmí máa wà violent, ìmí. Because let's restrict. No. I'm just trying to explain to you why this is very important. Very, very important. But it's something already. But I know you're not convinced. Mommy, why wouldn't I be anyway? Especially when I'm convinced my conviction carries no weight with you. Is that what you think? No. It's what I know. Shindara, I'm only trying to protect you. I'm 15 years old, Mom. 15. I'm not a baby anymore. You will always be a baby to me. As grown as I am, your grandma still thinks I'm a child. And that's how you will always be to me. The world doesn't care how old you are if it decides to give you a scar. Baby, I love you. It's for your sake. It's for your sake. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fi follow. In my opinion, kò ṣe bó ṣe yẹ kó ṣe ló ṣe ṣe o. Báwo ló ṣe yẹ kí n ṣe ṣe? Kò yẹ kó restrict her from those platforms. Reason ni wípé the more you restrict her, the more interested in those platforms she will be. And àwọn ọmọ ọ̀sìn nǹkan tó bá ní kó má fọwọ́ kàn gangan, òun náà máa eventually wà lọ láti lọ fọwọ́ kàn. And àwọn ọmọ in fact ìgbà míì ó máa ń dá kéèyàn wà láwọ wọn kí wọ́n ṣe ìfẹ́ inú wọn kí nǹkan yẹn wá jájọ wọn lójú kí wọ́n tó gbọ́n. Ọlọ́run ní jẹ́ Ọlọ́run ní jẹ́ lórí ọmọ tèmi. Àfihàn àmì
ṣé mi náà wá ń gbàdúrà rú ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ ìsìn wọn gbọ́ràn rárá o wọn dàbí ìgbà tí yẹn sì ní bẹ̀rù òbí and àwọn ọmọ yẹn mi mọ nífà mi mọ ibi tí wọ́n ti wá mi mọ irú ọmọ tí wọ́n jẹ́. ó sún mi èmi náà kúkú ń ké fún tèmi tó o mo ké o kọ́lọ́hún jẹ́ ó gbọ́ ní báyìí o mo ké o. àmì á gbọ́ ṣùgbọ́n ṣàwọ́ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn òyìnbó ni mo rí bá wí ń tèmi o. kí n tan àwọn òyìnbó. ń bọ orílẹ̀ Yorùbá wa yìí agboolé la fi ń tọ́mọ o nílẹ̀ Yorùbá o èèyàn kan ṣo ló ń bímọ ẹgbẹ́ èèyàn ló ń tọ́ gbogbo àwọn mọ̀lẹ́bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ gbogbo àwọn ẹni tá a ní ará àti ọ̀rẹ́ ẹbí ni gbogbo wa máa ń fẹ́ra wá ṣe téèyàn kan ṣó bá bímọ igba èèyàn ló máa tọ́ nílẹ̀ tiwa ṣùgbọ́n àwọn òyìnbó yìí ni wọ́n gbé àṣà ẹ má bàa jójì sọ̀rọ̀ náà gbèdé wọ́n ní don't talk to strangers don't talk to strangers and kí làwọn gan wá ṣe o they went on to create platforms social networks oríṣiríṣi with millions of strangers to talk to. àwa sọ pé àwọn ò fẹ́ kí àlejò wọnú sitting room wa ó lè nísìnyí débi pé àlejò bedroom wọ́n ya wọ bedroom wọ́n wọnú kitchen èèyàn kan ṣọ́ sọ wípé 1 million friends lòun ní àwọn èèyàn tí kò fojú rírí wọ́n á mọ ohun tó jẹ láàárọ̀ wọ́n á mọ ohun tó jẹ lọ́sàn-án wọ́n á mọ nǹkan tí gbogbo ẹbí ẹ̀ ń ṣe ó ti di rúdurùdu. you're correct mami nǹkan tí mo yẹn sọ pé kò sí social media fún nìyẹn until 18 in fact 19 tí ò bá ṣọ́ra wọn máa wọ 20. ń gbọ́ ẹ jẹ́ ká máa fàdúrà sí lẹ́yìn Ọlọ́run ló máa ràn wá lọ́wọ́ láti tọ́ wọn. àdúrà attraction ni o. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ wọ́n á dẹ̀ ràn wá lọ́wọ́ papọ̀. Thank you. Ọlọ́run ló mọ nǹkan tí woman yìí máa fi so oúnjẹ is really àádùn ẹ̀yìn 247. Èmi náà láìkẹ́. Really? In fact, kò fẹ́ kí n máa dáná gan mọ́ nílé. Má ṣe bẹ́ẹ̀ o. I'm glad you like it. I like it. Please. Jimmy. Ẹ̀yin kìnìún rẹ̀. Orí ọba ni mo bẹ̀. Ọ̀rẹ́ mi di married bachelor. Kini. Thank you. Yes, please. Ẹ̀yin kìnìún rẹ̀. Ọ̀rẹ́ Carol. Ṣèjà kí ni ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi the married bachelor. Our bread is better than none. At least I have a wife. I'm getting married now. Ṣùgbọ́n níbo ló ti bẹ́tà? Ó ti ní ìwò tí ní kankan. Ẹ jọ kí wá ní ìyàtọ̀ láàrin èmi àti ẹ. Ìyàtọ̀ yẹn ló ti sọ yẹn. Àní mo ti marry. Ìwọ ì tí marry. Èmi ò tí marry. Mi ò níyàwó nílé. Ṣùgbọ́n mo máa ń order oúnjẹ from time to time just like you. Àbó nǹkan ló tún gbé lọ yẹn. Difference yẹn náà ló ti sọ yẹn. I'm married. Èmi ti níyàwó. Unlike ìwọ, ò ní nílé. Secondly, ò ní lọ́nà. Ọba tó wá fi lé ni pé o tún fa ìgboro o fi ṣe kẹta o rí pé big problem ni o tún ní girlfriend tó tún wà okay tó tún lè so oúnjẹ fún ẹ you know òun ló ṣe máa ń taste kiri but it's fine. kí tán àtìgbà tó gbóòórùn ara ẹ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ó bá ti sọ sí létí kó má sọ lójú mi ìwọ náà oyè má bẹ̀ ó dẹ̀ tọ́ ó kọjá ìyá rẹ̀ ṣáìsì ẹ ló gbà yẹn ṣé o ti gbọ́ mo ti mọ weak point ẹ ó máa ṣe fún mi láti gbà mọ́ níjọ́ mi orí pàrẹ balẹ̀. kò ní ìlú láti sọ̀rọ̀. ó gbóòórùn ara ọ̀rọ̀ pèsè jọ. Okay, only. So what's good? On that stuff, only 25% ló ń lè san. So. Kí la fẹ́ ṣe sí? A máa fún náà ni. Ṣàwa ní choice ni. A máa fún ni because tó bá pàwọn náà ti put things into place látọ̀dọ̀ títí wa. Of course, ni máa ní gbogbo nǹkan tá à ń ní. Okay, then it's a done deal. Ṣé kí ni kọ́ máa ń sáàbẹ̀ yín náà àbí kí ló fẹ́? Kíni? Kọ́ sáàbẹ̀ yín ní kíni? O jẹun ni? Oúnjẹ. Mi ò ṣe wọ́n bọ̀ kúwọ̀ ló máa ti mọ gbogbo olóúnjẹ àdúgbò wa ti mọ taste oúnjẹ wọn. O ti wà used sí náà. O níyàwó. Èmi wà used sí méjì. O rò bẹ́ẹ̀. Kọ́ gbé wá ń gbà yẹn. Jẹ́kọ́ fíìmù kí n. Adé òkè ń rú ẹ̀. Àgbà tó bá tẹ́tọ̀.
Babe, ṣé mi ò mọ̀ bóyá ẹnu mi lórí bẹ́ẹ̀ àbí ọbẹ̀ yẹn ló kọ lóòótọ́. What? I'll take that again. Mi ò mọ̀ bóyá ọbẹ̀ yẹn ó kan lóòótọ́ àbí ẹnu mi ló yẹ kó rí bẹ́ẹ̀. Come on now, mo jẹ́ ń bẹ̀. Ó jẹ́? Ó lọ lẹ́nu ẹ̀? Yeah. Wẹ̀ mi ò lè jẹ́ náà. Oh. Kí wàá lọ fẹ́ jẹ? I'm okay. Ṣé máa jẹ noodles? I'm fine. Cereal ńkọ́? I'm okay. Àná tó bá ṣetán. Okay. Drink. I'm good, baby. Gary go. Bóyá kó wẹ́pà nú gúúsì kó lè bára wọn lọ. Can you just face whatever you're doing and just put off the light when you set to sleep? Honey, are you sure you're hungry? Mi ò mọ ìyẹn tó ń fífò lò wá. Just eat something. Oh. What kind of life is this? If you see how they laughed at me in high school when I said somebody was born for me, because born in here means to have... Please, excuse me. You can actually read that thing inside. Really? Thank you. Ah. Ìgbà míì ó kàn máa ṣe mí bí kí mom sì lọ fún vacation a year. As in? Ṣebí mom sì tiẹ̀ má ṣe dá. Ṣebí wọn kì í bother ẹ̀. The woman sneaks into my room every morning for the love of God to see if I wasn't talking to boys. Kò funny Benjamin. Nǹkan tó ń dùn mí ni mò ń sọ yẹn náà. I'm sorry. Ṣé màá dédé fún ọmọkùnrin ni? Ṣebí mo máa ń rọ́kùnrin ní school. Títí dẹ̀ ti wà lórí Snap. At 14. At 14 years, thank you. Ode. And she has never been tricked or raped. Abio. Omo, no disrespect. And I think your mom, she's just being paranoid. I'm fed up.
bọ̀. Yeah, má bínú mi ò fẹ́ mo need porridge ni porridge and then ẹ fi turkey méjì sí àti ara ẹran inú ẹran bóyá bíi 4 sí 5. Àsáró. Yes, please, porridge. Akita ń bíbá. No, mo mọ̀ nǹkan tí mo sọ àsáró sẹ́ àbí ṣọ́ọ̀bù yá fẹ́ kọ́ lélẹ̀. Ọ̀dọ̀ màmá fẹ́ lélẹ̀. Màmá mi gangan ni màmá fẹ́. Èmi ni Ìfẹ́ Kọ́ládé ni wọ́n wá sọ di màmá Ìfẹ́. Yeah, mo mọ̀ nǹkan tí mo sọ ibi ni secretary mi ti máa ń gẹ̀tẹ̀ fún mi láràárọ̀ very sweet porridge. No, mi lè parọ́ fún yín o. Kí n ta àsáró mi báyìí rárá. Ẹ máa gbé àwọn kẹta máa ń ta sọ́ọ̀lù la máa ń ta mi, a máa ń ta àmàlà, iyán, fùfú, ẹ̀bà, àwọn kẹta máa ń ta mi, swallow nìkan la máa ń ta mi, kí n ta àsáró rárá. Ta àsáró rí bí? Àtàrí rárá. Okay, fine. Ẹ fún mi ní iyán bíi 3 then ògúnfe àtàwọn inú ẹran. Ó jẹ́ bíi 5. Ògúnfe yẹn lè jẹ́ 2. Okay, see me take away. Yes, please. All right. Take it one. Lọ́dà ìpò orin yìí ti dàrú bẹ́ẹ̀ ṣá. Ẹ wo, kẹ́ tó bá yín ti information pẹ́ iná dáadáa o. Ẹ̀yọ́ máa láì lẹ́kọ̀ọ́ fún wọn. Oríyá, owó ọ̀rọ̀ dàpọ̀ pẹ̀ sílẹ̀. Now, see fine boy. Oúnjẹ yín rèé sá. Ṣé máa tètè jẹ ńsẹ̀ nǹkan tó tutù? Wọ́n yẹn ni. Níbo ló ti máa ń ra àwọn oúnjẹ tó máa ń gbé wá fún mi tó ní good taste yìí? Ọ̀dọ̀ Ìyá Ìfẹ́ ni sá. Ìyá Ìfẹ́? Ibẹ̀ ni. Mo ti débẹ̀ láàárọ̀ wọn ta nǹkan tó jọ Masaro rí, wọn ever ta nǹkan tó jọ Masaro rí, so I'm putting it to you straight. Where did you always get this food that you get for me? Èmi ni mo máa ń ṣe gbogbo ẹ̀ nílé wa sá. You cook my meals? Why? Nítorí gbogbo oúnjẹ tẹ́ máa ń jẹ kò kí make sense eventually tí n bá taste ẹ̀. Kí ló mean? What do you mean? Mo feel pé tó bá yẹ pé ẹ máa ń jẹun nílé dáadáa ní sá, ẹ má bínú, ẹ máa mọ taste oúnjẹ tó dùn yàtọ̀ sí èyí tí ó dùn. Oh. No, bóyá kò explain dáadáa fún mi. Kò nítorí mi ò ń jẹun nílé ni mi ò ṣe ní good taste, right? Kò rí bẹ́ẹ̀ sá o. Mo feel pé ká ní pé máa ń jẹun dáadáa nílé, ẹ máa mọ èyí tó dùn yàtọ̀ sí tí ó dùn. Then rice tó rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ègbò, ní sọ pé ó dùn lẹ́nu. Life yín dẹ̀ wà important sí mi. Tẹ́ni tí bá ṣe yín, ó ti ṣiṣẹ́ mi. Ẹ má bínú. So mo ti jẹ rice tó rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ègbò rí mo dẹ̀ ló dùn, right? Bẹ́ẹ̀ni sá. Ṣé ọ́fíìsì yìí náà ni? Ìwọ o padà taste inú ẹ̀? Ojú ẹ̀ ni mo rí. Okay, so ìwọ ló ṣe eléyìí náà sí kò ń ṣọ́dọ̀ Ìyá Ìfẹ́? Bẹ́ẹ̀ni sá, gbogbo ẹ̀ ni. Gbogbo ẹ̀ lọ sí. Bóyá kan máa pè wọ́n náà ní Ìyá Ìfẹ́ tó bá ti I don't know, but that's fine. Anyway, ó jẹ́ kí n bounce on this one nísìnyí náà ni, but èmi ti jẹ yán Ìyá Ìfẹ́ nígbà tí wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ta porridge and man, interesting. Bẹ́ẹ̀ mo ṣe wò pé really ta ló wá ń ṣe èyí tí wọ́n máa ń gbé wá fún mi tó dùn bíi ti Ìyá Ìfẹ́ náà mo, but since tó jẹ́wọ́ ni Ìyá Ìfẹ́ ara ẹ̀. You can actually eat this and then we'll talk about every other thing later. Ẹ má bínú sá. I'm not upset. Ẹ má bínú sá. Please, I'm going Ìyá Ìfẹ́ kejì. I'm sorry, sir. Ẹ má bínú. I appreciate your care. Imagine, wọ́n dúró ọ̀rọ̀ tó sọ sí mi. Bóyá mi kì í jẹun lé. Ilẹ̀ máa ń jẹun bọ̀ bí kan fọbẹ̀ tó kan pàdé èèyàn. Kí ìyàwó mi dẹ̀ lóhùn jẹ́ kó sọ pé òun ò rí nǹkan tó bàdé ńbẹ̀. Bóyá mo ti fẹ́ ní good taste.
bí kò fi cereal lọ mí àti gàrí ó ní ìfẹ́ pa sí. Ọ̀rẹ́, kò make sense rárá. Jọ sọ fún mi, kí ni right tó ọmọ yẹn ní láti máa dáná fọ́kọ lọ́kọ? Ẹ jọ̀ọ́ right wo ni ó jàre? No, mi bí ọ̀rọ̀ yín ò yé mi. Bí akọ tí bá mi analyze dáadáa because mo rí nǹkan tó wrong nínú nǹkan tó ọmọ yẹn ṣe. Ọmọ rí pé ọ̀rẹ́ wa ò ń jẹun dáadáa. Pé bóyá okay, ọ̀gá mi rèé o, òun ní láti help ẹ. Ọmọ wa ń ṣe oúnjẹ wá fún ẹ wá ní nǹkan tó ṣe yẹn wrong, nǹkan tó ṣe yẹn wrong. Èmi ò rí nǹkan tó wrong náà. Lọ́gàá tí ò níyàwó nílé àbí? Ẹ sọ fún mi. Lébi fi ń panlé. Okay, nǹkan ní kí n fi lọ yín ni because for me it's quite nice. You don't try to put me into consideration. I'm just saying it, but. Ọ̀rẹ́, o de máa reason pẹ̀lú ẹni tí ò níyàwó nílé. Reason pẹ̀lú mi, reason with me. Báwo lobìnrin kan ṣe máa ṣoúnjẹ fọ́kọ lọ́kọ? Inú wa rí pé kò dá báyìí. Ìṣà tó wà níbẹ̀. Gan bàjẹ́ burúkú. Mọ̀ tẹ́ ń sọ. Ọ̀rẹ́, o mọ̀ tó ń sọ rárá. Ṣó fẹ́ gbọ́ mi jàre ń tiẹ̀. Kí mi advice ẹ, ṣé kí n bá ẹ sọ̀rọ̀? Sórí èmi ò rí nǹkan kan tó bad nínú nǹkan tó ọmọ yẹn ṣe. Ó rí pé kébi máa pa ẹ. Kébi bá dẹ̀ ti pa ẹ tí wọ́n ti kú, iṣẹ́ bọ́ lọ́wọ́ tòun. Rí gbogbo kébi máa ṣọ̀gá òun létí. But tí wọ́n bá wá wò ó, torí gbogbo ohun tó ń ṣe ò make sense, kò ní ìtumọ̀ sí ẹ. Má advice ẹ, kẹ́ sọ fún madam ńlé pé kí wọ́n máa sóúnjẹ fún yín láràárọ̀, kó máa bẹ́ẹ̀ fi sí kúlà, kó máa gbé wá láti ilé tó bá lè dúró jẹ ńlé. Now you are talking, ọ̀rẹ́. Ibo ló forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ Lamboroki. Mo fi sápò ni. Má lù sápò mọ́jọ́ mi. Ọ̀rọ̀ tèmi ti yóò. What would you guys like to take? Wo fún mi, nẹ́nẹ́. Okay, that's fine for me. Origin better. That's fine for me. Ó máa mú nǹkan. Kí ló ń bẹ́ẹ̀ kó sí tó burú. Grandma. Ọmọ mi. Àti ẹ̀ máa rán oúnjẹ gidi jẹ láti jọ ẹ̀. Ó dáa, ìwọ má wá worry. Ṣé orí ẹ máa jẹun gidi gan-an nísìnyí? Torí pé ọmọbìnrin tó ń bọ̀ yẹn, ó mú oúnjẹ ṣe bàjẹ́. Hallelujah. Ṣé o gbọ́ téèyàn kankan lẹ̀kùn mẹ́yìn? Lọ́wọ́ ẹni tó wà ń bẹ̀, ó lè jẹ́ ọmọbìnrin tí mò ń sọ yẹn gangan lóde. Okay. Mo ń bọ̀ o. Akọ́rẹ̀ ẹ̀sìn. Ẹjọ́ tálẹ̀ bẹ̀rẹ̀. Grandma náà ń kí ìwé àwọn ilé bá ti dé yàn. Okay, grandma. Okay. Ẹ máa bọ̀. Ẹsẹ̀. Ẹ jókòó síbi, ẹ jẹ́ kí n bá yín pé wọ́n. Tọ́, ẹsẹ̀. Grandma, wọ́n ń béèrè yín o. Okay, ẹ ṣé. Gàdíyà. Grandma. Pẹ̀lẹ́ kúrò. Ó káre wá. Ẹ̀lẹ́. Ó káàbọ̀. Said I'm tired. I'm tired. I'm not speaking French. I'm tired. Tired, Charlie.
Like Kilori, Kenny. Can you feel? I love you, God. Can you feel this behind you? I'm just moving. But can you feel it? It's fine. This is more like it. Ah! Jimmy, I'm tired now. You heard Jimmy and you. Okay, can you man start on Jimmy or? But can I ask you a sincere question? Not now, Jimmy. Just go to bed. Can you feel me right behind you? You know what I mean? I wish I couldn't. But you can. Oh God, who is this? Leave! I'm your husband. That's the answer to the question you asked. I love Chimamanda. You love who? Who did you say you love? Can you repeat what you just... Who did you say you love? Sure, Sharon. To me, performing my responsibility as your husband, you're saying no. And who? I'm your husband, I paid your dowry, you did all necessary things even on our wedding day. The engagement, the real wedding, the reception, we spent a lot of money. And I am a woman. This belongs to me. This is mine. The money that paid for your dowry belongs to you. I'll shock you the day you need me and I won't give you this. You know who Jimmy is? My name is Jimmy and I have Jimmy. Babe. Even with this position, really. Jimmy? Yeah? What is this about? What is what about? What's going on? What is going on? Okay, you did the right thing, right? Come on, it's over now. Get over it. Stop being a child about it. Ah! I should get over it. I should stop being a child. Ah! Like I don't know what I'm doing. Like I didn't pay my dues. Excuse me? Really? What is really? You paid your dues. Yes, I did. Jimmy should take more Juni. No, kí ló ṣẹlẹ̀ gangan, kí ni nǹkan náà? Oh, I cannot even... 7.5 minutes of sex is enough. Jimmy, I am not a machine. Me, the match 1 hour. What is going on? I'm not just about there. Me, Jimmy. What is the problem? Kí ni? O de mú yẹn authority bẹ́ẹ̀, o fa jùrò láàárọ̀ kùtù. Látàárọ̀ tá sì jí o bá mi sọ anything. Over what? Over what? You know what? I actually thought this is something we can conversate over, but now I know it's nothing to talk about, okay? So don't worry. It's fine. Oh, I'm supposed to just shush. Just keep quiet, just because you said so. Because you're a man and I'm a woman. So I'm supposed to just listen to your every word and dwell on it and stay on it and be like, oh, my husband said shush, I'm supposed to shush. Jimmy, well, you're wrong. Get to work. I'm a human being. Get to work. I have a voice, Jimmy. Get to work and have a good day. I'm going to speak, Jimmy. Jimmy, I am not a machine. Human. Not slave. Jimmy, I am not a sex slave. I just have to be clear. You know what? I don't want again. You are simply trying to play God. You want me to beg for it and I won't do that. No, now. Have I not been forthcoming?
all the same. But epo pupa iti fẹ́ bà láì jẹ́, so you can keep your money. I don't want. Mo ṣì lè ṣe, babe. Mi ò ṣáà sọ wípé mi ò ṣe mọ́. Are you there for something? Mo ní mi ò fẹ́. Ó dẹ̀ jọ̀ọ́. You know, mo hate come and new argument by. When I say I don't want something, you know I don't want it. How much you know answer that you are trying to play God or my boss or something? Oh yeah, ṣé kí n ṣì sáré send 350k náà kí n fi yanjú token mi. 350. I don't know. I don't want. Joe now, babe. If you think you want to send, only send there. Thank you, babe. And oh, ṣé o tiẹ̀ ti rí phone ẹ? Phone wo? That phone you said you like so much. But ní kí wọ́n bá mi deliver sí ilé ọ̀dọ̀ ẹ now. Oh. Yeah. I have not seen any phone and nor anybody to deliver anything to me. But since you said you've paid for it, thanks. Ìwà lẹwà tójú ìwà rẹ̀. Ìwà lẹwà tójú ìwà rẹ̀. Ìwà ló ṣe kókó nínú ayé ènìyàn. Ọkùnrin sọ̀rọ̀ boom. You can't do this take off. You say make I give you to Takada. I have told, what am I even doing? But it's so funny countless time. Emma ma so yibo. Lè gbọ́. Ọlọ́run fún yín gbọ́. Ọ̀gá ẹ sọ bàbá. Ó ń gbìyànjú ẹ ní. Tora ìmọ̀ràn èso àsìmọ̀ Jésù. Wọ́n mo lè jẹ́ tẹ́tí oríire. Kí wọ́n ní mọ̀ bọ̀ ó lóyìnbó kí wọ́n bá sọ yìnbó. Mo ń tẹ́ ẹ ní. Ẹ wọ ẹgbẹ́ kí ni fún mi jẹ́ kí ni. Enough of you. Very funny somebody. But I'm very sure pé ẹ check ní kankan tó máa bọ̀. Wá yẹ pé bomb náà gbé fún yín bó ṣe máa blow yín dànù nìyẹn. Ọmọ àdó àgbà lèmi yóò ti ìdíjọ́ ni. Àánú yín ṣe mí. Ayẹ tá mo gbọ́. Ìdíjọ́ ni. Ṣáyẹ bọ́ǹbù wà. Kò sí. Ó dà, àánú yín ṣe mí. Okay. Ẹ̀yin tètè gbọ́ ọwọ́. Ẹ̀yin ẹgbẹ́lé. Ẹ̀bẹ̀ mi mi lé. I guess it's the phone. He's going to be a great guy. Fìyìn Folúwa. Ṣó mọ̀ pé mo ti wọ̀nà gan lórí gbogbo orú wàhálà tí wà tọkọ ń fà láàárọ̀ yìí yẹn. Mo ti wọ̀nà lórí kìíní yẹn àfìgbà tó tún ṣe. Ẹ wo màmí, Jimmy ló fà ṣe. Jimmy ló fà. Èmi ò bẹ́ jiyàn, ṣùgbọ́n mo mọ̀ wípé nǹkan tẹ́ ń jà sí kò tó nǹkan tó yẹ kẹ́ fi ariwo parí. Mami. Wàhálà Jimmy. Okay o. Okay. Èmi máa bá wú Jimmy gangan sọ̀rọ̀ fún rẹ̀ tó bá dé. Ó dàbí ẹni pé ẹ̀yin méjèèjì ò tiẹ̀ mọ̀ pẹ̀lú ọmọbìnrin nínú ilé rárá. Ẹ tẹ̀dọ̀ náà Fìyìn Folúwa. Ta ló ń jẹ́ àdíché o? Wọ́n ní ìlànà tiẹ̀ ń lo fi ń to ilé tiẹ̀ ló fi ń to matrimonial home ẹ. Adiche. Ara àwọn writers wà ní. Writer ni. Ṣé ó dẹ̀ ní ọkọ kan tó gbé sílé? Of course. Ó kàn jẹ́ pé ọkọ ẹ̀ kò useless ni kò dẹ̀ wà petty. Kò kí ń jọwọ́ máa wọn. Why do I sound my friend? Ó dẹ̀ ń tó. Ṣé o bá wọn gbélé ni? Ṣé wọ́n mọ̀ bóyá ọkọ ẹ̀ náà ń finá mọ́ nínú ilé tí wọ́n gbọ́n ta? Ṣé wọ́n mọ̀ bóyá gbogbo nǹkan tọkọ ẹ̀ bá fẹ́ láyé ló ń ṣe fún nínú ilé? Mo ti gbọ́. Wo èmi kàn sọ tèmi fún ẹni. Mi fẹ́ kó fi ìlànà onílànà kan bá yé ara tiẹ̀ jẹ́ ni o. Ṣé o ti gbọ́? Tó bá yá wá sọ wípé àwọn òbí
wọ́n máa kọ́ wọn ọmọbìnrin kó máa tẹ̀fọ́ ọkùnrin, wọ́n á tún ní ọmọbìnrin kò gbọ́dọ̀ là lẹ́nu ọ̀rọ̀ tọkùnrin, kódà wọ́n ọmọbìnrin kò gbọ́dọ̀ lógo tó ọmọ ọkùnrin. Ṣebí níbẹ̀ náà la wà tí wọ́n fi tọ́ fún Láyọ̀ Ransom Kuti tí wọ́n tọ́ débi wípé wọ́n dẹ̀ yàn gẹ́gẹ́ bí ara àwọn delegates tó lọ sí Òkè Ọya láti lọ settle ọ̀rọ̀ òmìnira Nàìjíríà ní 1946. Tó bá rí bẹ́ẹ̀ ó kàn lè sọ pé Adiche gbogbo ọ̀rọ̀ ẹ̀ correct now. Jẹ́ kí n sọ fún ẹ ọ̀rọ̀ 1946 tún ti pẹ́ o. Káàtẹ̀ sọ wípé ó ka ìwé olóògbé ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá ó lè kú. Ṣebí wàá dẹ̀ ti wo sinimá ẹ̀ tí Túndé Kèlàníyà. Ìwọ wọnú eré yẹn wo bí bàbá Àṣàkẹ́ ṣe lè mọ́ Àṣàkẹ́ tó sọ pé tí kò bá kẹ́kọ̀ọ́ gboyè kò gbọ́dọ̀ lọ lé ọkọ. Ṣé kò fẹ́ kí ọmọ òun lẹ́nu ọ̀rọ̀ lé ọkọ nìyẹn? Ṣé kò fẹ́ kí ọmọbìnrin òun kó lógo kó ga kó dèèyàn ńlá nìyẹn? Wo jẹ́ kí n sọ fún ẹ, ṣé ọkùnrin tó ti decide wípé ọmọ òun ò gbọ́dọ̀ gajọ ọkùnrin lọ o, ọmọ òun ò gbọ́dọ̀ di ẹni ńlá o lóbìnrin, ṣé òun látún wá bú sẹ́kún nígbà tó rí pé Àjàní fún lóyún? Ìyẹn ló yẹ kó o fi mọ̀. Mami, sinimá orí ìtàgé nìyẹn. Kí léré orí ìtàgé? Ó dáa o. Ǹjẹ́ ó ní ìgbà kan tí èmi ever treat wọ less sí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin? No. That is why we say you cannot just agree that Adiche is 100% correct. Ìwọ wo ilẹ̀ Yorùbá tí wá tá a wà yìí? Níbo nílẹ̀ Yorùbá ni wọ́n ti ń gbóbìnrin lárugẹ? Níbo ni wọ́n ti ń fóbìnrin lẹ́dúkéṣọ̀n nílẹ̀ Yorùbá? Ìwọ wo nǹkan, Èkìtì wọ́n ń kàwé gan, Oǹdó ń kàwé gan o, àwọn Ẹ̀gbá wọ́n ń ka ìwé gan. Mami, Adiche ò ń ṣe Yorùbá. Ará abo làwọn. Ibo ni nà. It's okay, ìbàjẹ́ Ibo. Let me tell you, I know there is nothing that stops a woman from being a dutiful wife, a dutiful mother, at the same time to become legendary at whatever she does. It is not even a tribal thing. I personally know many great Igbo women who were not trained to shrink themselves. Obìnrin sọ̀wánú, ọlọ́wọ́ lórí ọkọ, ọkùnrin sọ̀wánú, ọlọ́wọ́ lórí ẹyẹ, kí wà mí máa kọ bá mi. Mo ti fẹ́ lọ deliver àwọn letters ẹ̀. Yes, please. But before you go, let me get a soft cell consult Sandy, and let me just go through it. Okay. Ọ̀rẹ́, ìyẹn ò tó nǹkan tó yẹ kó bàjá sí i. Ọmọ nǹkan tí mo sọ kò. She's not even giving me the satisfaction and all of that. And to complain, and to ma ṣagídí lórí nǹkan tí ó tó nǹkan. Bó ṣe wà yẹn, àwọn ìyá 7.5 million. Could make sense now, really. Ọ̀rẹ́, but really, o lè blame her now. Maybe she doesn't have that strength. Kò ṣe gbogbo obìnrin ló ní ẹ̀mí pé à ń lọ last long and ṣe gbogbo wàhálà bẹ́ẹ̀. O lè blame her. But you were happy with it now. Ṣé màá jókòó màmá wò bẹ́ẹ̀ ni? Ó mọ̀ nǹkan tẹ́mi rò. Ìwọ gangan ló ń fa gbogbo ọ̀rọ̀ ìsẹ́yìn. Kálí mi ni wọ́n ní èmi á kò wọ ọmọ kékeré kan ọmọ. Wà á wọ ọmọ kékeré kan sí kọ́nà kan tó jẹ́ pé ẹ máa jọ ní understanding. Wà á jẹ́ kó mọ̀ pé I am married. And, all she needs to give you is just time. Wà á dẹ̀ máa fún lówó ọmọ. Ọ̀rẹ́ máa ń rí bákan gbà mí. Okay, at my age and time, kí n lọ máa dúró sẹ́gbẹ̀ẹ́ títí pé mò ń wọ ọmọge kan. Sure make sense. Ọ̀rẹ́ máa pa mí lẹ́yìn. Ewu làbọ̀rọ̀ tún dúró sẹ́gbẹ̀ẹ́ títí. Ṣé bọ́mọ kan ló wà pẹ̀lú ẹ lọ́fíìsì yẹn? Ọmọ yẹn ni. Yes. My secretary. God forbid. I can't do such. No, please. Èwo ni God forbid you can't do such if àgbàwo ló fi ń wọlé ó kàn máa jẹ́ already ọmọ kúkú ti mọ̀ pé ó ti marry ó tún jẹ́ kó easy sí wọ́n á dẹ̀ máa fún lówó òun á dẹ̀ máa fún one time ẹ̀dẹ̀jọ́ máa rò pọ̀ ó ti yẹ gbogbo alẹ́ ọmọ yẹn and she's a responsible girl ẹjọ́ bára yín rò pọ̀ kí gbogbo ẹ̀ ṣe normal.
Ṣé òun nìkan lè fẹ́? Ṣé mi lè máa lọ sọ? Actually, mo ti ní problem. Mi ò wá okay. Mi ò wá okay. Okay, sorry, party. I don't understand. There's a part níbi àwọn ní consult sí. Mo sọ pé mo ní problem, right? Shit. Mo ní problem. Sure, okay. Mo ní problem. I have a problem, trust me. I'm sorry. For what? It's what I've always wanted. And you did not disappoint me. You are very good. Thank you. And I'm sorry I took so long. I like it long. Really? Yeah. I can go as long as you want. Really? Yes. I need to deliver the letters. Yes, please, deliver the letter. Sorry. Okay, the consult, right? What now? Really, yes. No, it's a joke. Please go inside. Like inside the room, right? Okay, but my best second to come in. That's fine. I'm we have to go. Are you sure? Really? Oh, yeah. Inside is a good thing to go. This is it, sir. Oga. 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 Who? Olele. Oh. Ṣé o nìkan lẹ fẹ́? Ṣé mo lè máa lọ? Yes, please, go. Oh, okay. Sure. If I need anything, okay, fi sórí table yẹn. Yeah. Okay, really? Man.
That's not me. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ o. Bí tá ti máa ń wo àwọn films wọ̀nyí ó máa ń yà mí lẹ́nu bákan. Wọ́n máa ń ṣe tó 12 lójúmọ́. Tó bá ti parí kan, wọ́n á bẹ̀rẹ̀ mí. Ọ̀fẹ́ la dẹ̀ ń wò. Báwo làwọn eléré ṣe ń rówó? Grandma, ṣé bí torí àwọn arúgbó tó máa ń jókòó lé tí wọn ò ní ṣe náà ṣe máa ń ṣe kò ní lè súnmọ́ ni. Àánú àwọn eléré yẹn ń ṣe mí nì. Nǹkan tẹ́mi tiẹ̀ máa observe ni pé ṣé àwọn ọkùnrin tó wà ní industry tó wọ́n pọ̀ jù àwọn obìnrin lọ. Yeah, ṣé mo it would have been good tó má lè balance ẹ̀. Ẹ ti understand nǹkan tí mò ń sọ. Gender. ń bọ̀. Problem tèmi tiẹ̀ ni pé. Báwo la wò kan tán ìmí ìtún ni. Ó yẹ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ni honestly. Darling, how are you? I'm fine. Bàbá dára, ẹ mà káàbọ̀ o. Ẹ ra ma. Ẹ kú àtàárọ̀. Báwo ni? Ṣé lọ? Ṣé ní dáa? Àlàáfíà lẹ wà. A dúpẹ́. Babe. Somebody get me water, please, to drink. Thank you. Mo bọ̀ sà. Bàbá dára wọlé. Gender equality. Ó yẹ kán balance ẹ ni. Ó ti yẹn so that they will set great examples for gender equality. Grandma, please don't fall. Ọmọ wo. Wo tí ẹ jàre. Mami, ṣó lè tó báyìí ṣá? Go, sit down. Come. Go to your room, I will meet you there. Sure, come. Ó lè tó báyìí ṣá? Ó ní kò lè tó bẹ́ẹ̀. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń gba etí ọ̀tún wọlé, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ń gba tòsí jáde. Kí ló dé? Ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni? Ó wá ń bá ọkọ ẹ̀ yan odì nínú ilé. Ìyẹn ló fẹ́ kí n máa wò àbí? Ẹ má kàn mí lábùkù ẹ ṣe o. Mo ń lọ lé mi o. Mami. Mo ń lọ lé mi o. Àní Jimmy tẹ̀ ń sọ ìṣẹ́. Jimmy máa ń bá mi yodì náà tó bá ń bínú náà. Ẹ jẹ́ kí mi bínú tèmi. Tó bá ń bẹ yín odì ìgbà náà ńkọ́? Mi ì fojú mi wúrí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kankan mọ́ láàrin yín. Ẹ ṣé o, ẹ kú tọ́jú wa. Ṣé gan. Mami kò lè tó báyìí. Ó bá jẹ́ pé bí wọ́n ṣe máa ń ṣèyá èèyàn nìyẹn. Èmi ò mọ̀. Kọ́ máa sọ pé mo bímọ tí ò lẹ́kọ̀ọ́. Okay. Ẹ tí mo bá dé Coca Junction yẹn ńkọ́? Ẹ máa yà sí street tó wà ní apá ọ̀tún yìí, Odugbemi street. Ilé mi ni ẹ máa kọ́kọ́ kàn tí ẹ bá ti dé Blue Cross Group of Schools. All right. By your right. There is no going back once you do this, Jimmy. Don't worry, it's just something I want to do. I can't do this.
Hello, sir. Níbo lẹ wà? Kò yẹ kó pẹ́ yín tí ìkẹ́ tó débi. Ṣé ó dọ̀pọ̀ àlọ́ náà? Mo ti padà sílé. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? I'm so sorry, Mama Tunde. But why not? See you at the office tomorrow. Okay, so dàrú. Hello. Wo. Ọlọ́run máa ṣọ́ wa ni o. Bí mo ṣe rí ni o. I'm telling you. Báwa ni o ṣá wà okay ṣá? But basically, I'm thinking only work. I'm telling you, Moshe and Wale, and it's been a hectic day for me, so I'm just. My pay pada. Is that what? Jimmy? Only Jimmy. Jimmy, why do you have a condom? I can explain. It's not what you think. Of course. It's not what I think. It's a balloon for a children's party, right? No, you're not getting it. It has to be a bunch of balloons to me. Jimmy, you have a condom! Remy, gone. That's what you were doing, Jimmy. You have a pack of condoms. Trust me. It's food, it's a snack. Condom is a freaking snack. Jimmy, you were hungry and someone was just strolling by with a tray of condoms and you just bought one. No, see, this, I don't... You slept and it fell in your pocket, Jimmy. It's not what you think. You slept and you found it on you, Jimmy. Someone planted it on you. Someone is trying to kill you. Jimmy, what is this? Why do you have a condom? We're married, Jimmy. Jimmy, we're married. We don't use. I know we don't use it. I didn't use it too. I didn't do it. I can't even look into your eyes. You can't because you're guilty, Jimmy. Listen, Coco now. I didn't do anything. Look at it. This thing is not even open. Look. It's okay. Like I can explain this whole thing, but don't touch me. Babe, listen. Don't touch me with your hands. You touched that hole with. Don't. So this thing is not open. It's not open. My husband. He has a condom. Listen. My husband. Listen. Wo, kò possible o. O lè kẹ́rù wá sílé tèmi o. Ọkọ tí ó fẹ́ lọ́dọ̀ mi ní Ṣùrọ́kà. Ó ní kó kó ẹrù ẹ lọ bá. Mami mi ò padà sọ́dọ̀ Jimmy fẹ́. Mi ò fẹ́ Jimmy mọ́. Mi fẹ́ mọ́. Ẹ lè ní kí n má wà bí fine, but mi lè padà sílé Jimmy. Mi padà. No going back. Sorry, madam, let me tell you. Mẹ́tàlá ẹ kò tó bẹ́ẹ̀. Mẹ́tàlá bàbá ẹ kò tó bẹ́ẹ̀ wá padà. Mami, kí ni? Èmi ni mo ń wo bàtà yìí náà. Èmi ni wọ́n tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Ó ta mí burúkú. Ó ta mí. Mo dẹ̀ ti bọ́ bàtà òṣì sọnù. Mo ti bọ́ sọnù. Mi ò fẹ́ Jimmy mọ́. Mi fẹ́ mọ́. Fiyinfolú. So you don't have the boldness to talk back at me like that. I'm not talking back at you. Èmi ni mo rí Jimmy. Mo Jimmy rí from anywhere. I brought Jimmy to you. Mommy, I told you I wanted to marry Jimmy. Mo dẹ̀ sọ pé mi ò ṣe mọ́ nìyẹn. I can't go back. No. Oh, okay.
ìwọ ló mú Jìmí wá ìwọ ló fi Jìmí hàn mí àbí fine èmi ni mo wá kọ́lé torí èmi ni civil servant èmi ni mo iṣẹ́ ìjọba tí mo ṣa owó jọ títí mo fi kọ́ ilé mi mo dẹ̀ ní mi ò fẹ́ nínú ilé yìí mọ́. Yes. That's what you're going to say. Yes. Mom, that's what you're going to say. Yes. That's what you're going to say, Abby. Benny. It's fine. I'll go. You don't want me in your house. I'll go. But I will never go back to Jimmy's house there. And even if I slay Jimmy is killing me. Jimmy is suffocating me. Jimmy is strangling life out of me. Jimmy is driving me mad. Jimmy wants to make Shemo say Shemo. I'm not. Fìyìn f'Olúwa. Tó bá no fẹ́ Jimmy mọ́ fine, it's your choice. But have you ever thought of what might happen after? Baby. I'm doing. Love is a beautiful thing. Relax yourself. This ain't matter. Our new wife. Gracias. So, guys, what's up now? Oga, this is an office. Yeah, good. So, what do you guys think? You think this is a deal we could sign? It's good. It's a deal. It's a deal. Excuse us for a while. Let me concentrate on that. You call me. I'm coming, sir. Well, my dear. Well, I share. But already. Jokwe, para sibe. So, guys, what do you think? It's personal. He's a D. She's a D. Abi. Ṣé wá kẹ́rù ẹ̀ wá. Ẹrù. Ṣé moro mami. Wọ́n máa rò pé ilé ọkùnrin mi mo kó lọ ni. Àwọn denti wọ́n máa jump into conclusions ni. Wọ́n máa fly ni. So ọ̀rọ̀ ọkùnrin ló wá ṣe pọ́nlé tó tó yẹn. Àbí? But then again, mọ́mí dẹ̀ rí yẹn sọ, wọ́n ní point lórí ọ̀rọ̀ Olúwaṣìndára. Ọmọ yẹn sì kéré ju ọmọ téèyàn máa fi sílẹ̀ fọkùnrin tí ò kí ń fi bẹ́ẹ̀ gbélé lọ. Àwọn ọmọ tá à ń bójú tó gan-an wọ́n yàyàkuyà ká tó wá sọmọ tí ò lólùbáwí. Ṣé o lè mú lọ sọ́dọ̀ grandma ni? Grandma? Mami ò ní gbà sí ẹ̀. Àfi tó bá wá ṣọlódé lọ́dọ̀ wọn kò padà. In fact, tí má tiẹ̀ ní kí n mú sọ́dọ̀ mi gan-an, ọmọ yẹn ò ní tẹ̀lé mi. Ṣìndára ò ní tẹ̀lé mi. Ọ̀rẹ́ mi àti ẹ̀ báyìí, omi àti iná ni. Mi mọ ibi tí mo ti kúrò ọmọ bẹ́ẹ̀. Èmi náà nírú ẹ̀. Àwọn ọmọ ìsìn wọn ti yàtọ̀ gan. Torí ẹ̀ gan lèèyàn ṣe máa ń ní láti tẹ̀bà tiwọn. Ẹ wo àǹtí Kíkì, ọmọ tó bá ṣípá báyìí ó ní ìyá ẹ̀ ń gbé. Ìyẹn láyé àtijọ́ kò sọ́mọ kankan tó rẹ́dì láti ṣípá ń sìn. O ní láti fi ipá fa ọwọ́ wọn sókè ni. Àkọ́bí ọmọdé ẹ̀ ní kò ṣeé fìdànù. Ọmọ wo ló ṣe é fìdànù àǹtí Kíkì? Ṣáàbì gbẹ̀yìn ni ká wá sọ̀dànù. Tí ẹ sí kankan tá a lè fìdànù nínú. Sọmọ tó ṣe é fìdànù báyọ̀. Ó lágbára. Ọlọ́run àkúkú ṣe lè tó dáa.
Ngba. Mami ni kò fún. Kí ni kí n ṣe? Wọ́n ní ọlọ́fọ̀. Fọkàn. Wọ́n ní bá wọn fọ sọ. Àbẹ́wò àgbà mi ẹ aṣọ ohun fọ́. Ẹ̀rọ fowó lórí. Ṣé o ò lè fọ aṣọ mi ni? Ẹ wò, mi ò lè fọṣọ o. Inú washing machine mọ́mì máa ń load àwọn aṣọ wọn sínú. Èmi ò kí ń fi washing machine fọ aṣọ. Gba aṣọ ọwọ́ ẹ̀ àti ọṣẹ kó bọ́ sí bedroom kó bẹ̀rẹ̀ sí fọ. Mi ò máa ṣọ́ fọ o. Kí ló sọ? I don't do laundry. Jọ, yàtọ̀ sí abọ́ fífọ̀, kí ló tún máa ṣe nulẹ̀? Ṣé tí ẹ di ni? Àbí kò fẹ́ da fẹ́yẹ tó ṣú ẹ ni? Má ṣe pé fẹ́ mi o. Má ṣe pé fún mi o. What if I curse you and your generation? What will you do? Tó bá bí yín dá, ẹ má fọ aṣọ yẹn fún mi. Á fọ ọmọ òṣì. A máa fọ. Dárò oye, wọn náà bá ti fọ sọ. Gbà tí ó lóyè. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Ọlọ́run ní fìyà jẹ. Ilé ọba ọ̀fọ̀. Jókòó ní bọ̀fọ̀. Àlèkùndé mú jẹ́ mọ̀ kọ́ mo fẹ́ bọ̀fọ̀. Kò ṣe bẹ́ẹ̀ nìkan ló wà. Ní nǹkan tó ti wá káàkiri orí íńtánẹ́ẹ̀tì. Olúwa ṣe ń dára olúmọ̀rọ̀ tí. Ṣe ń dára! Ṣe ń dára! Ìjọba bá mi fi picture ẹ̀ tó fún mi, bá mi fi hàn lórí fóònù. Bóyá mi ni mi ò ríran. Ṣé wọ́n ni ẹ? Ṣé wọ́n ni? Shindara, you're sending a nude picture to a man you met on Facebook. Shindara! 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 Kí ni kọ́ ló máa fi ṣe é ní sùúrù? Kí ló ṣẹlẹ̀? Ṣòro ẹ̀kan yẹn náà ni ní sùúrù. Wọ́n jẹ́ kó mọ ẹ̀jẹ̀ kó ló kó èèyàn lọ́rùn. What have you done to your daddy again? Ọ̀rẹ́ wa ní sùúrù jù. Ṣẹ́gun, explain fún mi kí ló ṣẹlẹ̀. Wò ó, títorí ẹ̀ ni mo ṣe sọ fún ẹ pé kó má kẹ̀rù ẹ̀ kú òǹlé. Kì í ṣe torí ọkọ nìkan lobìnrin ṣe máa ń wà nílé ọkọ o. Gbogbo nǹkan tí Jimmy bá ti ṣe ń sìn kí máa fojú fò nítorí Olúwa ṣì ń dára bí everything tó bá ti ṣe. Actually mi sọ pé kó máa fojú fò gbogbo nǹkan tó bá ti ṣe o, ṣùgbọ́n ìjà àtagídí ò lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wo mo máa pe Jimmy fún rẹ̀, máa bí léèrè kí nìdí tó fi ṣe ń tó ṣe yẹn gan-an. Nǹkan tó nínú ọbẹ̀ tó fi wá ru ọwọ́ mo máa bí léèrè ó dẹ̀ máa sọ fún mi. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé torí ọmọ ń lóbìnrin ṣe máa ń faradà gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí nílé ọkọ. Tí obìnrin míì bá fi lè wọlé yẹn pẹ́rẹ́ kò ní fẹ́ràn ọmọ ẹ bó ṣe fẹ́ràn ẹ o. Kò ní fẹ́ràn ẹ o. Kò sí obìnrin tó máa wọlé
tó máa fẹ́ràn ọmọ tó bá bí ọmọ tiẹ̀ tó fẹ́ bí o. N tó máa fẹ́ ni pé kọ́mọ tòun ó máa ga kó ga ju ẹni tó bá nílé lọ. Wo gbogbo bí wọ́n ṣe ń mójútó Olúwa ṣì ń dára yẹn. Kò ní mójútó. Ìwọ náà ìbárora lọ fara dà o. Ìbárora lọ fara dà ìyálé ọkọ. Tó wá wo bí ọkọ ẹ ṣe máa ń ṣe sí ṣì ń dára. Tó máa ń ṣe lọ́ọ̀fù fún. Obìnrin yẹn máa jowú ni. Kó dẹ̀ máa wo nǹkan. Mami. Ṣé orí kìkì tó ń kọ́ ẹ níkọ̀kúkọ yẹn? Ó yẹ kí ìwọ fúnra rẹ ti mọ̀ wípé ẹni títí ẹ bá ti bàjẹ́ á máa wẹ́ni kúnra ni. Mami Kìkì kọ́ ló sọ pé kí Jimmy máa ṣe ránu. Irú ìranu wo ló tẹ̀ ń tẹnu mọ́ ẹ̀ gan? You've never said anything about catching him red-handed with a woman, pants down. He had a condom. And so what? Jimmy had a condom. And so what? The world has a great percentage of men who cheat. Anyway, I'm not saying it's right to cheat. I'm not saying you should cheat, but hey, if you're going to throw everything away, don't let it be on the basis of assumption and misinterpretation of true feminism. Do you know how happy I am every day that you have an understanding husband who takes you for who you are to a large extent? Who I am? Yes, that is why I said to a large extent. I think you need to know that marriage is not a contest. It was never designed to find out who has the higher authority. Yes, in my opinion, marriage is a lifelong union where everyone must learn to compromise. Finyi, this man treats you with utmost respect. Yes, and I plead with you to reciprocate, to follow suit, and Mommy, if Jimmy had any atom of respect for me, he won't even conceptualize cheating. Finyi. He had a condom. Condom, Mommy. Ṣúfẹ́ Jen. Ó dáa, orin kan náà ni kó máa kọ bí rẹ́kọ̀dù tó ti fọ́. Ó fagídí jọba rẹ̀. Oh, that's good. Bá mi ṣí boot. Kò káwọn boxes yẹn tẹ̀lé mi. Má dùn wá ti ènìyàn mọ́lú. Mi mọ̀ bóyá ẹ ti gbàgbé ní tẹ́ sọ pé máa fún mi lọ́jọ́ tẹ́ bá tún ti wá síbí. Ọ̀sẹ̀ tó kọjá lọ tí ẹ sì wá, mo pé kí n má dá yẹn láàmú. Okay, mi gbàgbé jàre. Má worry, o wà lọ́kàn mi. Yes. Okay, good. Good. No. Yes, ma. Yes, Baba, ẹ wá gbọ́. Ẹ gbà. Ẹ ṣí boot, wọ́n máa káwọn ẹrù tó wà ní boot wọlé. Gbogbo àwọn tí ń bá mi dùn tilẹ̀ wà dáná. Owó ti dé báyìí, I'm back again.
I'm so not thinking right. What be now? Oh, the John now. I've been aching for you for days. You know, that is just my problem with you. You are so inconsiderate. It's all about you. John, I'm not share that down now. Share that down. Give up, are you? So I'm ready to give up and say I became double. Give up. And here comes. So I'm ready to give up and say I became double. And go back. Hey, babe. Play now. Abba. Play money. So then. Oh, we might have to come to the party. Oh, thank God you haven't donated the mortar to the museum. Wow. Whoever said too many cooks spoiled the porridge hasn't done well. It's not porridge. It's too many cooks spoil the broth. Okay, Mas. I just feel this teamwork is looking edible already. It is. So I'd better go get my almighty pesto already. They are insisting on pounding. It's okay. We're ready for you. Never you come. Equally, we go to the mono. Equally, egg before. Since you can eat.
wàyí